VIP wa bobone gbuwa. Ukbo na waje na e wani bu wa ma mo bode yo. So mama ti return go with meeting. E na am egbin aye police station. VIP ima yawa mi go return. Wa de gbe bobone gbuwa. Mama Mo Salah 2016. Hey, yeah, man, everywhere clear.
sọ̀rọ̀ dẹ́rì ọlọ́wọ́ wọn fò ọlọ́wọ́ wọn náà rẹ̀ dàgbọ́ ẹ̀yà fò. ẹ̀jẹ̀ náà sọ̀rọ̀ dẹ́rì àmì àdógbònò ẹ̀jẹ̀ náà sọ̀rọ̀ dẹ́rì àmì àdógbònò ẹ̀jẹ̀ náà sọ̀rọ̀ dẹ́rì ọlọ́wọ́ wọn fò ọlọ́wọ́ wọn náà rẹ̀ dàgbọ́ ẹ̀yà fò. Orí abẹ́rẹ́ ọ̀rọ̀ ẹ̀ bí abẹ́rẹ́ ọ̀rọ̀ ẹ̀ nìkan. Ìwádìí ìwádìí Kristi dájú ẹ̀rọ. Dájú ẹ̀rọ àtàṣẹ́bẹ̀ ìwádìí. Èkún ìníní máa ṣe àtàṣẹ́bẹ̀ ìwádìí. Àpẹẹrẹ àwọn ẹ̀nà kí àpẹẹrẹ àwọn ẹ̀nà kí.
Saúl
Why you say?